Ògbómọ̀ṣọ́ ńlá wa yìí a sì ṣẹ̀ṣẹ̀ máa wà l'Ògbómọ̀ṣọ́ yìí. Insha Allah. Mo kí kábíyèsí ọba Ògbómọ̀ṣọ́. Kábíyèsí Orúmọ gẹ́gẹ́ kẹta bàbá wa Fọlábí ọba tó ṣe pé bí ń bá ń bọ̀ kò ní ìdí àyẹ̀sẹ̀ ń pè é dákun òun dà. wọ́n bá lọ bá fáyìn lẹ́yìn ọba Ìlọrin ní fáyìn ọba Ògbómọ̀ṣọ́ lọ́kùn. wọ́n bá lọ bá mọ̀rọ̀ sọ lẹ́yìn ọba Ìlọrin ọba Ògbómọ̀ṣọ́ lọ́kàn. Mùrọ́bí mithlu àdáàdì rìmálẹ̀. Ọlọ́run mú kálukú ọba àti pé kò sí nínú àwẹ̀ ni ẹ̀yin tí wọ́n máa jóbi ẹ̀yin tí wọ́n máa mú kóòkì bẹ́ẹ̀ yẹn bá gbé kóòkì sẹ́rí láàrin wa ní àwa làápá. Mùrọ́bí mithlu àdáàdì rìmálẹ̀. Ẹ̀yin àlùfáà bẹ́ẹ̀ yẹn bá ti ń bẹ láàrin yín kò nídìí kéèyàn dààmú ara rẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ti náwó mú àyà kan báyìí ẹ ti mọ̀ bó ní ọ̀sọ̀ ká bọ́bá náwó mú orin kan báyìí ẹ ti mọ̀ bó ní ojú sí ká tó wá pé bàbá wa àgbà Imam Ògbómọ̀ṣọ́ àwọn ní láàrin wa yìí gbogbo nǹkan l'Ògbómọ̀ṣọ́ fẹ́ fi jọ wá lọrin bẹ́ẹ̀ bá ní bàbá wa Chief Mamu ti wá lọrin wọ́n fáyìn lẹ́yìn fífáyìn bàbá wa ìmáàmù àgbà gbogbo erí mẹ́rẹ̀ẹ̀rin lọrin Dr. Bashir bàbá wa ìmáàmù Ògbómọ̀ṣọ́ yìí lọ́kàn ìmáàmù Ògbómọ̀ṣọ́ yìí. Mùrọ́bí mithlu àdáàdì rìmálẹ̀. ẹ̀yin Ògbómọ̀ṣọ́ ẹ fọkàn balẹ̀ ìjọ bá dànù irú ọlọ́wọ́ yọ kúrò láàrin. عمري لا تسوق فاحتمالي. ẹnjọ́ tí èèyàn bá ti ń bẹ tí ọba ti máa sáré pé ìlú mi ìlú mi ìlú mi kábùkù ọmọkànlú mi kẹsìn ọmọkànlú mi ẹnjọ́ tẹ bá ti rọ́mọ ìlú tí ń bá ń ti ń ṣe yíwọ̀n tí kò sí lọ́kàn ẹ̀ pé ọlọ́run májèlú mi ó bàjẹ́ kìí ṣe mùmíní ìmánì rẹ̀ ò pé ebi torí ọmọ ìlú yín ni gbogbo àti wá pé sí nítorí open ẹ̀yin àfa league of man and alphas mo kì í púpọ̀ ìlú tẹ̀yìn bá dé tí ọba ti kàn yín kọ́sọ̀ máìkì ilẹ̀ kọ́ ọ ni o ẹ̀yin lè jókòó yìí ọlọ́run ò ní fọ́ yín. Amina. ọlọ́run ò ní tú yín ká. Àmín. Orúkọ Ògbómọ̀ṣọ́ ò sì ní bàjẹ́. Amina. Olúwa orúkọ Ìlọrin mọ́jọ́ bàjẹ́ èyí tẹ́ ẹni tó kéré èèyàn wọn à ní ìdìnnà ìgbé kìí sọ ọmọ wa ni. mo wá fẹ́ bí stéètì wo lẹ dé tí wọn ò mú yàn pé wọn ká sùkìní màlérí wọn ká àpamọ́ lọ́wọ́ wọn ká Ìlọrin dé Ọlọ́run ní alọ́ta ọwọ́ búùsì púpọ̀ jù Ramani ọmọ wa ni ọmọ Ìlọrin ni àmọ́ ìka tó bá ṣẹ̀ ńlọrọmọ gẹ́gẹ́ ó gé. بلاد تقدمها على كل بلدة. Open. Bó ti ń ṣe ìní ọmọ ṣe sọ gbọ́dọ̀ tá a fà wọ àgbà sọ ajánásí àgbà fún gbogbo Ògbómọ̀ṣọ́ pátá àfa àgbà àwọn kankan bẹ lára àfa wa Sheikh Qasim ọlọ́run yìí sábà bóyá kẹ́nu ọdẹ saka káwa pé kéwú bọ́ọ̀lù wọn ti kọ́ kalẹ̀ ọlọ́run yìí sábà bún ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbogbo qualities yìí ọlọ́run wa kó sára Sheikh Qasim ọwọ́ àjọ ọmọ yín l'Ògbómọ̀ṣọ́ bọ́lọ́run ti máa ṣe nìyẹn àbáwá Qasim ẹ fọkànbalẹ̀ bàbá mufti ẹ fọkànbalẹ̀ ọlọ́run wa ń ṣe àwọn nǹkan yẹn ó rẹ́ẹ̀mù púpọ̀ ọ̀dọ́ náà lẹ́yìn méjèèjì
ẹ lò pẹ́ o. Àmín. ẹ̀yin àgbàlagbà wa ẹ̀sìn ní tì kú. Àmín. ẹ̀mí yẹn máa gùn dáadáa. Àmín. ẹ lọ fẹ́ràn lu yín gbogbo ẹni tó bá fẹ́ kẹ́sì tó wọ́n sìn kọ́lọ̀ wọ́n gbà lọ fẹ́ràn lu rẹ̀ ẹ gbé àfààní. Biladaka ó ní ìlú rẹ̀. qaddimuha. Anywhere in the world tó o bá wà ìlú tiẹ̀ ni ọmọ ti ṣáájú báyìí. Ala kulli baldatin. ìlú rẹ̀ ni ọmọ kàyẹ́ málápá ju gbogbo òlu lọ kí lọ́kàn pẹ̀lú johnson Amẹ́ríkà UK ó lè lọ bẹ̀ fún visiting ó lè lọ bẹ̀ péjẹ́ mi náà lọ sí mi àmọ́ máa mọ̀ pé kó ti wù kọ́ pẹ́ mbẹ̀ tó ìgbádùn tó lè gbá lọ́hùn yẹn tògbómọ̀ṣọ́ yìí yóò ju tìbí tó ọlọ́run lọ. Biladaka qaddimuha ala kulli baldatin. Mọ́dàlú rẹ̀ rú mọ́bàlú rẹ̀ jẹ́ mọ́sọ̀lú rẹ̀ ló kọ́kọ́ mọ́tòkọ̀lú rẹ̀ sórí ẹ̀rọ ayélujára mọ́sibẹ̀ bọ́ọ̀bà gbé bẹ̀ gbé níyì wọ́n mọ̀ ogún màsọ́tọ̀ ń bá ń bẹ́ ń bí gbé níyì a sì fẹ́ràn ọba ìlú ẹni ni. Akramakumullah. ọba àlọrin bẹ́ẹ̀ yẹn bá bú ọba àlọrin tí ìbá rí tí ń ṣe ń sì finú sépèlé pé ò ní kú rí. وحب ثلاث واجب بالحقيقة. báwa bá kọrin ohun tá à ń bá ń kọ́ tá a bá dákẹ́ àwa la ní nǹkan wa wọ́n wá sí àgbáyé lọ́kọ́ sáyé. Akramakumullah. yẹ́nì sí ọmọ akéwé ìlàjà náà sí ẹ̀. وحب ثلاث واجب بالحقيقة. فحب ثلاث واجب بالحقيقة. واجب بالحقيقة. open nǹkan mẹ́ta ń bẹ dandan ni ká fẹ́ràn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta náà a gbọ́dọ̀ fẹ́ gbogbo ẹ̀yin afáàtẹ̀ bẹ́ẹ̀ dìbò a gbọ́dọ̀ fẹ́ràn àwọn nǹkan mẹ́ta náà wọ́n wá ní kí ni rí. إذا شئت أن ترجو لليل المكارم. ṣebí ṣe kọ́sí mo ti rí lóko mọ́sọ yìí ajánásí àgbà ṣébẹ̀ náà lọ fẹ́ rí ṣebí bàbá wa mufti Ògbómọ̀ṣọ́ bí wọ́n ti rí ṣébẹ̀ náà lọ fẹ́ rí ṣé gbogbo àwọn àfa jàgàjàgà yìí ti náà lọ fẹ́ rí tó o bá fẹ́ rí bẹ́ẹ̀ àwọn tó wà fẹ́ràn. فيجب حب الوالدين وعالمين. o gbọ́dọ̀ fẹ́ràn ìyá rẹ àti bàbá rẹ níjọ́ tó mọ̀ bá ti fẹ́ràn ìyá rẹ àti bàbá rẹ ayé rẹ ó sì dàrú àríkíámà rẹ ó sì jà pọ̀. فيجب حب الوالدين وعالمين. wọ́n máa ń jẹ́ tó dá lóde tó ọ̀ràn tí ìyá rẹ ti ń bẹ lé pé kí ni màmí ti jẹ báyìí ǹjẹ́ màmí ti jẹun báyìí ǹjẹ́ wọ́n ti sínú báyìí ìrẹsì tàbí ẹ̀ ń bẹ ń bẹ yìí tó gbé fún wa ọ̀jẹ̀ ń lọ gbé fún màmí kémi okúkú jẹ̀kọ́ àtọ̀lẹ̀lẹ̀ tó o bá ti máa ṣe bẹ́ẹ̀ lọ́ọ́ fura ọmọ rí ó fìyà jẹ ọkọ tó gbò lẹ́yìn. فيجب حب الوالدين وعالمين. bọ́n bá ń gbé bí ọ da ìyá rẹ̀ wá ń gbé bí ọ bá rí bàbá rẹ̀ wá ń gbé bí ọ bá rí báwọn yẹn bá wá kọjá wá pé ìyá rẹ̀ náà nù bàbá rẹ̀ náà nù àwọn àtẹ̀rẹ̀ wọn jẹ́ ń jòkó ń bàrà ń dà wọn òun bẹ́ẹ̀ ń yá mi bẹ́ẹ̀ yẹn bá débè yọ kájé kú kalẹ̀ máa ṣe ń so ṣé ìyá rẹ̀ rà rẹ̀ níyìn náà bàbá rẹ̀ sì rà rẹ̀ níyìn lọ́ọ́ dì mọ́wọ́ ọ́ rà rẹ̀ kù tí wọ́n lọ láyé kó tó kú. فيجب حب الوالدين وعالمين. a gbọ́dọ̀ fẹ́ràn àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ìyá àti bàbá apàwọ̀pọ̀ wọ́n jẹ́ ọ̀kan a gbọ́dọ̀ fẹ́ràn wọn kọ́dọ̀ gbọ́dọ̀ má ìyá rẹ̀ lójú. Akramakumullah. ìyá rẹ̀ tó bí ọ gbọ́dọ̀ má lójú lè tọ́ wàá ṣèkó ọ̀rẹ́ tí ẹ̀ mọ̀ nǹkan kábà alájà nonsense ìyá rẹ̀ ni nonsense èyí tó tún wá pẹ́ nínú ìbò tó ẹsẹ̀ wá ní ìyá rẹ̀ tó wá ń kìlọ̀ pé àwọn ìṣe báyìí lọ́dọ̀ wa ní ibi tó gbé ní títí ibẹ̀ ọjọ́ ti àyín come on mom and fuck you ìyá ni fuck you èyí tó dáa jù nínú náà lọ́wọ́. فيجب حب الوالدين وعالمين. wàhálìmí ẹ̀yà fẹ́ rẹ̀ pẹ̀ wí bẹ́ẹ̀. وعالمين.
onímọ̀ ó wọ àwọn mufti ń jòkó báyìí ó wo sheikh cousin ní jòkó báyìí ó wo gbogbo àwọn league of man analfas àwọn ni bàbá wa ìmọ̀mọ́ àgbà fún l'Ógbómọ̀ṣọ́ ni. فيجب حب الوالدين وعالمين. èmi tiẹ̀ fáyín àmọ́ wùmí ká fọ́ fáyín ẹ̀ hàn sí gan ẹ̀ fáyín ọlọ́wọ́n tó rú mọ gẹ́gẹ́ ọ̀yàn ìmọ̀mù tí a ṣe mọ́ aká tìbí aká. وسلطان بلد لا تكون كالبهائم. وسلطان بلد لا تكون كالبهائم. Adá ìgbé ìbá ti gbé lọ́rí jìnnà mọ́ bá kí Sheikh Kazeem sọ̀rọ̀ bí ọgbọ̀n ṣẹ́jú ni. Akramakallah. ọ̀rọ̀ wọn máa dùn níjọ́ tá à ń sílé epo tó gbá máìkì mú ìmọ̀ọ́mù àná níbẹ̀ láyé jọ náà. tí Sheikh Kazeem ń sílé epo kan lẹ́yìn àwọn onílé epo ni wọ́n bá mílíọ̀nù pé èmi làwọn fẹ́ kí n ṣe wá sí. mọ́ wọ́n ní ẹ̀dá kan àwọn afá òní làápàdé ń bẹ̀ o. ìdá ti wá yìí lọ́dọ̀ ogun ọ̀gánu wa ó pè mí nì. فيجب حب الوالدين وعالمين. àbá sọ báwọn onílé epo ọmọ nígbà bí Sheikh Kazeem ọba ti níwá ẹ̀yọ̀ dàbí òun ni ó sì kọ́kọ́ sọ̀rọ̀ ọlọ́run bọ̀ ajánásí àgbà fún lóhùn ọlọ́run bùn ní ọ̀rọ̀ púpọ̀ ọ̀rọ̀ tó sì dá ní o ọ̀rọ̀ òsì ń bẹ lẹ́nu ẹlòmíì ọ̀rọ̀ tí wọ́n fi ṣépèlé èèyàn pẹ̀lú gbogbo tọ́ba lóhùn gbé dání náà èpè wọ́n máa sẹ́lẹ̀ níbi àsọjù ọ̀rọ̀ gan lágbára fáìkọ̀ ọ̀rọ̀ ra sọ̀rọ̀ bọ́ọ̀njọ́ máa wú àbí tẹ́lẹ̀ bọ́rọ̀ rẹ bá pọ̀ ọ̀dọ̀ máa játijàti. النطق زين والسكوت سلامة. orí má jẹ́ ọ yá nǹkan má ti lọ bòmí. فيجب حب الوالدين وعالمين. sọ́ọ̀dẹ́ ni ara bá ń hún bọ́ọ̀ bá wá fọwọ́ sí lẹ́yìn tó ń bá ọ bọ́ bá di kébi tí ń hùn lọ́wọ́ yóò máa gbọ́dọ̀ wọn yọ̀ọ̀dà fún ọ má lọ ọbẹ̀ wọn mọ́ فيجب حب الوالدين وعالمين. وسلطان بلد لا تكون كالبهائم. gbogbo ìmáàmù àgbà l'Ógbómọ̀ṣọ́ yìí tí wọ́n ti lọ ọlọ́mọṣà bá wa foríjì wọn. وسلطان بلد لا تكون كالبهائم. ẹ̀yin mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ẹ ṣera yín lọ́kàn báyìí bí ẹ bá ti ṣera yín lọ́kàn nǹkan kan ò lè ṣe yín. Akramakumullah. àìṣera ẹni lọ́kàn ni o. bọ́ọ̀bá mú balẹ̀ tó bá lọ́ọ́ kan ó tó bẹ́ẹ̀ bọ́ọ̀bá ní táwọn ò ní lókun àmọ́ kó ẹ bá mú balẹ̀ yìí ọ wà á kan lẹ́ẹ̀kan náà bá wáyé ó tó bẹ́ẹ̀ àmọ́ bẹ́ẹ̀ bá ti fàyọ báyìí ẹ máa rún ní kọ́lẹ̀ ẹni má dọ̀wọ́ méjì ẹ máa fọwọ́ kankan báyìí ẹ lọ́ọ́ wà lọ́kàn ẹ máa sọ̀tá ọ̀sọ́gbọ́n tẹ ẹ dà ọ̀tá ọmọ wà láàrin ó ní fàáza lọ́wọ́ máa ṣe ìtọ́nù àníyá àbí fàákàrẹ́jà máa mi máa ká náà fi wà kó ná ìbítú minha jami'an àbí ìbítú minha jami'an. ó ní ba'dukum li ba'din aduwwun apá kan yín ọmọ jọ́ta apá kan yín o èyí ò ti dájú jọ́ta tí ń bọ̀ látàrí kìyàmá nù ní látọ̀dọ̀ ọlọ́run fọlọ́run ti lé ádámà kúrò láti janna ìbítú ba'dukum li ba'din adu ẹ jáde kó lálùjánnà mo ti ní tí ẹ gbọ́dọ̀ jẹ ti jẹ nítorí múnú yìí títí ṣe kò sí tọ́lẹ́ẹ̀tì ní ayé ní tọ́lẹ́ẹ̀tì wà. فيجب حب الوالدين وعالمين. a gbọ́dọ̀ fẹ́ràn ìyá rẹ àti bàbá rẹ ẹlẹ́ẹ̀kẹta ẹni tó tún gbọ́dọ̀ fẹ́ràn jù. وسلطان alimi onímọ̀ lẹ́yìn àbá fẹ́ràn àwọn àfa ayé rẹ ò ní gún débi àfi kọ́ fẹ́ràn wa bẹ́ẹ̀ kú àwa ni wọ́n pè èyí tó yájú lẹ́nu yín tá a mọ bí ọlọ́ọ̀ kojú bọ̀ wákàtí kan tó ti kú kó ti ránjú kalẹ̀ wá ń dì ní àwọn àfa yìí náà wọ́n wọlé tó wọ́n pa lójú dé èyí tó kákò kanú báàfù àmọ́ ń tọ́ ọlọ́ọ̀ gbé jẹ àwọn àfa yìí náà wọ́n máa wẹ̀ ọ́ àwa náà lè wá fẹ́ rí mi wá látàn yìí ọlọ́run sì mú yín
ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n ń gbé náà ni ó sì ṣí ìsìn wo lóòótọ́ kò sì máa gé ẹnu bí kí wọ́n ní Ọlọ́run lẹ́yìn màláíkà ẹ máa kọ́ ládàá rẹ̀ fún. وسلطان بلد لا تكن كالبهائم وسلطان بلد لا تكن كالبهائم. ọ̀pọ̀ èèyàn ní kéwò yé má lónìí ẹlòmíì gébùrà nínú àwọn tó jòkó òun náà wọ́n ti gbàgbé ni ẹ sì ṣe àgbá kan wájú Ọlọ́run jáde kí a máa wọ́n na omi yóò fẹ́ fọ́ lérí nu. وسلطان بلد لا تكن كالبهائم. ẹlòmíì kéwò ó kéwùrà nù ẹ bá wá ní wọ́n wí ká kéwù fún òrí bí má àwa lọ mú BFMP àbí FMP lẹ́gbẹ̀ẹ́ báńkì àwa lọ kì í bọnú ilé lásùbà màjẹ kan mú mi nígbà kí a máa ìwọ wọn kọ̀ọ̀kan mú. wọ́n ṣe tó ní báyìí látàkọ́ kálíbà ìrìn.